torí Professor àti Dr. Mrs. Awotedu a máa kọrin wípé olómi onítẹ̀mí ọ̀rẹ́ mi olólùfẹ́ ojú kan ládá torí ẹni lọ́lá Olúwa kò sóhun tí ó yá olómi onítẹ̀mí ọ̀rẹ́ mi olólùfẹ́ ojú kan ládá torí ẹni lọ́lá Olúwa kò sóhun tí ó yá wá olóhun tó dùn ọ̀rẹ́ mi lójú mi ìrìn ló ṣe mí ọgbọ́n fi lẹ́sẹ̀ tẹ̀lé orí tó sùn kò jẹ́ gbogbo ẹ̀rọ bá rí ọ̀rọ̀ ìfẹ́ láyé ìyàtọ̀ òní irú ọmọ tí mo fẹ́ òwe lára rẹ̀ ìdíkọ̀ orúkọ mi ó bá ẹ̀rẹ̀ wà mo fẹ́ bá ẹ̀ka rúgbọ́ mo fẹ́ bá ẹ̀ka tẹ́ mo fẹ́ bá jírí lójoojúmọ́ ayé olómi lórí tèmi ọ̀rẹ́ mi olólùfẹ́ ojúmọ́ àtòrí ẹni lọ́lá Olúwa kò sóhun tí ó yá wá. Kò sóhun tí ó yá ní láyé, kò sóhun tí ó yá ní, kò sóhun tí ó yá ní láyé, kò sóhun tí ó yá ní olókùn lọ́la lábàdúrà láyé, kò sóhun tí ó yá ní lọ́la ìlẹ́jù gbàgbé lágbàdá bá ṣe ra nígbà, kò sóhun tí ó yá ní tèmi kò bí ó ṣe ó ṣe pẹ̀lú gbàgbà, kò sóhun tí ó yá ní ìjọba yá ìjọ tí yá ìjọ yá ìjọ tí yá ìjọ yá ìjọ Thank you.
Wọ́n ṣe ìwé ti tán. Ìjọsìn owó tẹ́dù, ibi kan fojú sí ọdún gbàgbẹ́ lọ rárá. Bàbá mi dáadáa ni wọ́n. Wọ́n ṣe ìwé ti padà, àwọn tó lù wá bí wọ́n wá jẹ́ ọmọ ìlànà. Ẹ̀rọ ẹ̀tún wọ̀ ní ẹ̀rọ ẹ̀tún wọ̀. Ọlá ẹ̀jọ̀ ọlákùsẹ̀ ọlá ẹ̀jọ̀ ọlákùsẹ̀ ìjàmùrọ̀tà. Ọlá ẹ̀jọ̀ ọlákùsẹ̀ ìjàmùrọ̀tà. Ọlá ẹ̀jọ̀ ọlákùsẹ̀ ìjàmùrọ̀tà. Ọlá ẹ̀jọ̀ ọlákùsẹ̀ ìjàmùrọ̀tà. Sókè, ó kí àṣẹ dájú.
Ọ̀rọ̀ ìfẹ́